kí mo yà bẹ̀ tó àtúntò bẹ̀ dé ìyẹn ilẹ̀ bàbá wa níbẹ̀. ìsọdún akẹ́kọ̀ọ́ sì lè dẹ́rù bàbá ń bẹ̀ tó pé ìlú bàbá wa ní àdẹ̀fẹ́ ṣe bẹ́ẹ̀ bá ní àdẹ̀fẹ́ ṣe ni àwọn ti pọ̀ kó tó lè wà. àwọn tí owó rẹ̀ ọ̀bá mọ́ lórí ìrìn àjò bandit ní Kwara State bẹ́ẹ̀ kọ́ mọ́ sálọ sí òkúlò tí a bá trace tí a bá bá owó ẹ̀ níbi ètò bandit ní dábàá kó fẹ́ bá wa jà. torí pé ní ifá ìwé ẹ̀kọ́ ìlú tó bá ti dá ifá yẹn àlàáfíà máa ń wà ń bẹ̀ ni ọrọ̀ máa ń wọ̀lú yẹn ni owó máa ń wọ̀lú yẹn ni ìkẹ̀kẹ̀ balẹ̀ máa ń wọ̀lú yẹn. àwọn bàbá mi lẹ̀ ní ajá òní dúró ẹ̀kùn láéláé ó sè wọ́n. bí ajá àwọn báńdíìtì bí ó ṣe wá tó sí pé kárí báńdíìtì tó pè bọ́ lọ́wọ́ káwá pa àfẹ́ mu láàyè o. òun ló pàṣẹ ẹ̀rù ẹ̀kú fún wa àdáṣe gómìnà mọ̀ bẹ́ẹ̀ kọmíṣánná pólísì mọ̀ yìí pé bàbá mi Bọ́lá Ahmed Tinubu ló fún wa ní ìrù ẹ̀kú láti fi ṣe security fún àwọn fámìlì wa ṣùgbọ́n gbogbo tẹ bá fẹ́ ṣe ẹ mọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá ni o tẹ bá rí nǹkan bàbá wa onígbè àwọn ní jíò sí wa àwọn ni wọ́n jẹ́ olórí gbogbo ìrù ẹ̀kú wa ní Kwara State ní báyìí bàbá ẹgbẹ́ náà lẹ́wọ̀ nípa láti mọ láti mọ wà ní ẹsẹ̀ bàbá ló máa dídì wa lọ sí gbogbo àwọn ọ̀dún yìí ní one by one láti lè lọ́wọ́. òjò mọ́ báyìí lọ́wọ́ yìí báyìí ààbò tó péye ti wà báyìí àwa la máa ṣọ́ nǹkan wa. Oye kí tíkọ́lé sí ju ilé sókè. Oye ẹ̀ka yẹ o ti fẹ́ jù jà. Tó wà lè fún bíbá yìí o.
gbọ́dọ̀. Ìlọrin ló ń pe bí mo sọ mo náà ń bọ̀ ṣe. Ìlọrin ló ń pe bí o. Àwọn òráyè ẹjọ́ o. Action làwọn like. Ìyá Jábo wọn ni mò ń retí báyìí. In fact. Gallant coming. Abise náà kéwé ń lọ. Mo sọ fún màmí Jagun kọ́ra wa ní mọ́tò lẹ́ẹ̀kan agbára wọn ò gbé ogbó. Ǹjẹ́ tí mọ̀bí tó tún gbà wá a máa tẹ̀lé wọn náà. Ok bàbá ńlá. Alpha, gbogbo bẹ́ẹ̀jì, gbogbo bẹ́ẹ̀jì, gbogbo bẹ́ẹ̀jì, gbogbo bẹ́ẹ̀jì, onímọ̀jẹ̀, àgùṣẹ́ náà, àgùṣẹ́ ìlú, ibi tó wà lédè. Ọ̀rọ̀ ẹ̀yin ni, ọ̀rọ̀ ẹ̀yin, ọ̀rọ̀ ẹ̀yin ni, ọ̀rọ̀ ẹ̀yin ni, àti hùn àti hà.
wọ́n ti wà ń bẹ̀rẹ̀ ká. Bàbá wa tẹ̀ bá ń gbọ́ bàbá wa ti rí o gbogbo Yorùbá nation. Ẹ lè bá òní. Bó ṣe kó erí ni akọni. Báwo ni wọ́n ti wà ní mọ́tò àbí? Wọ́n ti wà ní mọ́tò? Ok. Ẹ sà, wọ́n sì máa tán báyìí àbí? Wọ́n sì máa tán báyìí. Ẹ máa lọ tán. Ibi náà lè máa tán. A máa tán mi báyìí àbí? Ẹ wo, ẹ lọ tọ́nù báyìí, ẹ lọ tọ́nù báyìí. Sorry o, ẹ lọ tọ́nù báyìí. Ẹ máa lọ tọ́nù, ẹ lọ tọ́nù bẹ́ẹ̀. Ẹ lọ tọ́nù báyìí. Sọ ma dúró sí báyìí. Sọkùnrin ilẹ̀ ìṣá. Ẹ̀rí báyìí, Ìrẹ́kùn security network, tinted and trusted. Zero bandit ilẹ̀ Yorùbá. Ọlọ. Zero bandit. Ọlọ. Oh yeah, Charlie. Ẹ jẹ́ ọlọ́kadà ẹ máa rọra o. Báwọn kan ṣe ṣíra wọn léṣe lẹ́ǹkan nìyẹn báyìí. Oh yeah. Oh no. Oh no. Oh no. Where Jenny?
Wọ́n jẹ́ kẹ́lú ẹ̀jẹ̀ ń bí orí ẹ̀ tí ò pé o. Ẹlòmíì ń bẹ tó jẹ́ pé ilé ìrẹ̀lẹ̀ ọba fẹ̀jẹ̀ ilé ẹ̀ tó fẹ̀jẹ̀ nígbà tó ṣe ilé ẹ̀jẹ̀ wọ́n lọ́nu ẹ̀jẹ̀ ló mọ̀ wá sẹ́kiri ní. Ẹnìkan ló dá ọmọ tó kò ní dá padà. Ó máa ti ní ìdí bẹ́ẹ̀ nínú ọmọ àkúṣe. àṣẹ ó nò bóyá okú dẹ́gẹ̀ ṣe tán ẹni àṣẹ wọlé ṣe ni fáànù yẹn ṣe ló tọ̀ ó wá ń ṣùgbọ́n àìtì ó kà mí lára gan ọ̀nà ó kà mí lára gan ó yá tálí àwọn náà mọ̀ pé wọ́n yára àìrí ẹ́ ó wá pé wọ́n rí epo tó yẹ mo ti rí mọ́nítà àti dé. Saya mahu apa di bawah. Oh, bola malu. Sebelum mana? Okey. Ejo. Everywhere shut down. Ìlú Ìlọrin ló ń pè bí ilẹ̀ Yorùbá ni o shut down.
Bóyá jẹ́ nìyẹn. Ilẹ̀ Yorùbá làwa wà o, òun nílùú Ìlọrin o, òun ṣèlú Fúlàní o. Wọ́n ti ń bọ̀ ẹ́. Àwọn tó kù ń kọ́. Ṣẹ́mi nìkan náà ló kú àbí. Ṣé kò sọ ní kọ́ ní nọ́mbà ìdáná máa wá mọ́tò ní ọ̀sẹ̀ ẹ̀yìn ló fi pé mọ́tò wà tẹ́lẹ̀ o. Gbogbo wa là ń target everything. Báwo ni ẹni tó jẹ́ security ò ṣe ní target ọ̀nà? Ẹ̀yìn ló fi pé mọ́tò wà tẹ́lẹ̀ náà. Mami, Ó yá yóò ti dé ó yá. Ó ṣá. Ó jẹ́ kí n dúró báyìí. Ọ̀bẹ ti láptọ̀ ló jẹ́ kí láptọ̀ lọ sí àtọwọ́ báyìí. ẹjọ yẹn lọ́kadà ẹ máa ní sùúrù ẹ máa ní sùúrù díẹ̀. Àwọn kan ló ṣera wọn léṣe lẹ́ǹkan ẹjọ. Ojú ọ̀pá ò dàbí ojú ara ẹjọ. Díẹ̀. Lábẹ́ ìlú ọ̀dọ́ yìí náà. Ó wà lọ yí ẹ̀ sí mi. Ọ̀dọ́ mi lè nílò. Ó wà nígbà. Ẹ máa ló ti ó dàbí tí wọ́n náà wà ń bẹ̀ tí wọ́n wà ń bẹ̀. Ẹgbà ẹjẹ bá gbé sẹ́yìn. Kí lẹ sọ? Ó ti ń bọ̀ bẹ́ẹ̀. Ẹ̀rí pẹ́ bọ́dà lò yẹn wà òkè. In fact. Ọmọ o! Ẹlẹ́ àmàríra níbi tá à ń lọ. Àmàríra ń bẹ̀ àmàríra. Okay sir, okay. Ẹ má sunra yín síbi kìíní. Ẹ kàn mẹ́nu síta ní. Ẹ kàn sórí síta díẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ani o gbogbo nílò kìíní. Àmọ́ ọ̀nà àwọn ọ̀nà
Ó dà wọ́n ti fẹ́ súnmọ́ bí. Ó dà wọ́n ti fẹ́ súnmọ́ bí. Wọ́n ti súnmọ́ bí bàbá. Ó dà pé ibi tó ń lọ yẹn, ilé ń gbóná ni. Ilé ń gbóná jù. Ibẹ̀ ni bàbá yẹn póòlù ó sẹ́ni lórí group. Ní tó bá fẹ́ lọ pé ó mẹ́sàn pé ọ̀gá náà tí wọ́n bọ̀ wò. Òun náà sọ nìbẹ̀ yẹn. Ilé ń gbóná náà lọ. Àwọn bíbí wọn bẹ̀rẹ̀ láti lọ tán. A máa wọlé. Bí inú logo ń jì. Bàbá ńlá yẹn, bàbá ńlá yẹn. A máa dé bẹ́ẹ̀ kò sí ọ̀kan. Fóònù mi ò jẹ́ tí kì í kàn tó dà pé ẹgbẹ́ mi yà jọ ní fún. Màá kéde díẹ̀. Èyí tí mo ń tẹ̀sí náà mo ń tẹ̀sí lọ́dọ̀ yìí náà. Àtẹrùkọ àti bàbá ńlá àti everywhere a máa tẹ̀lẹ̀ sí nílé ni. Wọ́n máa gbà, wọ́n fẹ́ gbà lójú. Ẹ máa gba àlejò ọ̀ràn. Ọkọ̀ Fúlàní lé. Ọlọ́run. Àlejò ọ̀ràn lọ fẹ́ gbà lé ni. Ó ti ń túbọ̀ bí i, ó ti ń túbọ̀ bí i. Ọmọ akọ́kọ́ jẹ́ kọ́kọ́ síwájú. Ọkọ̀ máa síwájú ni ó máa síwájú. Ẹ jà mọ́ mọ́tò kan tẹ̀lé lẹ́ẹ̀kan láti ẹ̀. Òun lè máa tó lójú. Bọ́yì ó dà gbé mọ́ ètò jáde náà nìyẹn. Àwọn mọ́tò rẹ̀ yóò lọ o. Àwọn kankan lọ. Àwọn mọ́tò rẹ̀ yóò lọ rárá ni. Ó ṣà. Ẹ mọ bẹ́ẹ̀ máa mánéjà àwọn èèyàn láti wọlé sára mọ́tò yẹn. Ẹ má gbọ́ra yín. Ṣé ń gbọ́? Ṣé ń gbọ́? Má gbọ́ra yín o. Ẹ ti wọlé o. Tó bá jẹ́ ìdí òun tẹ́bà ti rí ẹ ti wọlé straight. Àwọn mọ́tò tí wọ́n bá ti kọjá. Àbí sí káàmà lọ́wájú. Ó fẹ̀tẹ̀ ní o, ó fẹ̀tẹ̀ ní o, ó fẹ̀tẹ̀ ní o. Lọ́wájú. Ó fẹ̀tẹ̀ ní o. ọlọ́kadà kúrò lọ́nà ọlọ́kadà máa kúrò lọ́nà ẹ má bá mọ́tò máa lágídí.
ṣe. Ó yá, ìbẹ̀jù. Ẹ ṣé o. Wọ́n lè ẹ má tẹ̀lé wọn wọ́n lè ẹ má kọ́ máa wọlé sí lára. Ìlọrin ló pé bí ilẹ̀ wa ni. Ẹ̀yin àfáà wa ẹ ṣeun ẹ fẹ́ o. Ẹ bá lè jọ wá o. Ẹ bá láyé ti bọ́ ní kékeré. Oya. Oníbàjẹ́. Oya. Ẹ má jẹ́ ká bọ́lẹ̀ ẹ ká wà nú mọ́tò báyìí wọn ní pẹ́ máa lọ. Ká máa bọ́lẹ̀ ká máa ṣílẹ̀kùn yẹn táìmù ni. Àwọn ọmọ pírẹ́sì bẹ́ẹ̀ yẹn. Oya ṣílẹ̀kùn ẹ ṣílẹ̀kùn. Ẹ ṣílẹ̀kùn yẹn.
About. Yes, I was right. Don't try. No. Social media. Abesi o. Ele sa. Mọ́tò wa bàjẹ́ sí mi. Mọ́tò wa bàjẹ́ sí mi. Wọ́n wà ní mọ́tò. Lórí bẹ́ẹ̀. Àṣẹ. Owó bàbá dání. Owó bàbá dání. Abesi o, ẹ ṣé o. Ẹ ṣé. Ọmọ bí òtí àtọ bí òtí ẹ̀wù. Onírúurú ìdílé àbámọ̀ ní. Àkàbí ìjòkó ní ọ̀fẹ́ yìí. Owó tẹ sáré kan sí ní ọmọ nígbà ní ìlú abẹ́ni Joseph wá ní. Ẹyẹ ilé ẹ̀ka kan tó lọ́wọ́ bá Yorùbá ni. Wọ́n ní àti tiwa ọlọ́run náà ẹ̀jẹ̀ kọ́ yálé bàbá mi. Bye bye.